Africa Content TV. يا ليتك فيا ليتكما فيا ليتني أدري متى أنا مادي فيا ليتني أدري متى أنا مادي. Ẹnìkan là ń ṣe lénìí. Ẹnìkan là ń ṣe lónìí wọ́n ṣe tiẹ̀ náà. Yóò ní ọkàn ọ́. Wọ́n béèrè lọ́nà ẹ̀mí rẹ̀ pé yóò ní ọkàn ọ́. Bó o ṣe já sáyé tó ọ̀mọ̀gbà tó já sí ayé láti inú ìyá rẹ̀. Bẹ́ẹ̀ náà lọ já sálì kìámà tó ní mọ̀gbà. Fàyà lẹ́tàní àdìmọ̀tà àyàmádé. Ẹ̀yin ọmọ náà kú. Bàbá ní ká dìde. Ẹ máa kú náwó. Àwọn ọmọ yóò kú wọ́n ní ká dìde lẹ́ẹ̀kan náà. Ẹ má ti dìde. Èyí ọ̀fà kẹ́ ẹ dìde ní gbàgbé tí bá fẹ́ ṣàdúrà fún yín. Ẹ̀yin alábàá ọmọ náà kú sí. Alábàáṣe. Ẹ̀yin ọ̀rẹ́. Ẹ rí pé èèyàn bú ni yín. Kí ló dé sà? Ẹ̀rí kọ́ máa ná ní. Allahu Akbar. Yóò sí bàbá. Àwọn alábàáṣe. Gbogbo èèyàn alábàáṣe. Ṣé torí ìyá lè fi ọdẹ nkárá? Àbí. Ẹ má ṣẹ̀sí kúrò láyé. Fàyà lẹ́tàní àdìmọ̀tà àyàmádé. Fàyà lẹ́tàní àdìmọ̀tà àyàmádé. Ọjọ́ wo ni Yorùbá ó kúrò nínú ìwà òmùgọ̀? Nínú ìwà ẹni tó rí rí ò pé. Yorùbá. Ọjọ́ wo ni Yorùbá tó fẹ́ kúrò láàyè òmùgọ̀? Allahu Akbar. Òkúkú ẹ lọ rè é dáṣọ. Abẹ́yẹ sí ni. Ṣé ẹ aṣọ ètò ẹ fẹ́ sin màmá lọ? Wọ́n yí ẹ padà bọ̀. Bẹ́ẹ̀ bá ti lè wọ sàárè láàrin ọ̀sẹ̀ tá a wà yìí. Ojú tì yí o. Fàyà lẹ́tàní àdìmọ̀tà àyàmádé. Fàyà lẹ́tàní àdìmọ̀tà àyàmádé. Bẹ́ẹ̀ ni mo rẹ́rìn-ín. Mo rẹ́ ni òkúkú fún. Ẹni òkúkú fún lọ́wọ́ ń sunkún. Ọwọ́ adúlò mọ̀ jẹun. Wèrè. Ẹni ìyá ẹ̀kú ẹni bàbá ẹ̀kú ọwọ́ ń sunkún wá ló mọ̀ jẹun. Wọ́n lè ti di ó ní mo fẹ́ràn dádì pọ̀ ní. Ó ní mo fẹ́ràn mami pọ̀ ní. الخلق يبكي
kò jẹun وموت الذي يبكي عليه قريب وموت الذي يبكي عليه قريب. àṣẹrẹ́ ìlú ní kò níròdú ni kò ní làákàyè ni kí ló ń sunkún sí. وموت kí ni الذي gbára yín rẹ̀ sí. يبكي عليه àti قريب. sunkún lọ́wọ́ àṣẹrẹ́ ìlú ní mo fọwọ́ tọ̀ kò fura ni pé èmi náà ni wọ́n pàwọ́ náà. وموت الذي يبكي عليه قريب. ìgbà tí ò ní kìnnà. وموت الذي يبكي عليه قريب. gbogbo wa la wá sọ lọ́ńdọ̀ lọ́hùn àwàdà Bẹ́ẹ̀ni, àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni. tọ́ba wù á lọ́dẹ ṣe. ẹ̀yin ọmọ ló kú ọlọ́run ní ṣe ilé ní ìyá. Àmín. ó yẹ pa màálù torí ìyá màálù ẹ̀yin ní ọkàn pa torí ìyá ò rí. Àfi tó bá jẹ́ pé sórí sàárà. Tó bá jẹ́ torí sàrà. ta lọ́bẹ̀ yìí rú sàrà bẹ́ẹ̀. Ẹ̀yà àṣà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí i. الساعة آتية أكاد فيها lítújì sá. لتجزى كل نفس بما تسعى. bàbá yín kú ìyá yín kú ẹ pa màálù. Ẹ pa màlúù. ẹ̀yin náà wá ń compete pẹ̀lú ọlọ́run. lórí bàbá ọlọ́run pa bàbá yín àbọ̀ pa ìyá yín ẹ̀yin náà wá mú màálù dápá yín ká ẹ̀ pa. Ẹ bá pa. lá àkọlù ẹ̀fẹ̀lẹ̀ ìsìlẹ̀ lánàbí wíní. Èyí náà pa. àyè pa nǹkan fún nǹkan nínú Islam. Àwọn akọrù. Ẹ pa. إن الساعة آتية akadu òfin أكاد فيها lítújì sá. لتجزى كل نفس بما تسعى. ọjọ́ ń bọ̀. إن الساعة آتية. gbogbo ọjọ́ táwa náà ní láyé tá a fi ń bẹ láyé náà ń jọ a fi ń bẹ. Náà. òǹkà ọjọ́ tá a kú láyé ó tún ti dé kan lẹ́yìn. إن الساعة آتية. Yorùbá gbọ́ Yorùbá. wàláì inú òmùgọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run la wà. Àwọn Yorùbá. àwa èrò ló ń pọ Ọlọ́run tafakkaru fi khalqillah wala tafakkaru fillahi. Ọlọ́run ní lára tí mo dá ni ẹ ti ronú. Bẹ́ẹ̀ni. ẹ má ronú pé ní Ọlọ́run ò pé ń gbà ọmọdé bẹ̀ nígbà wo ni mo kú òun bẹ̀ mo ní kúrò tẹ́yìn ó fi kúrò. Bẹ́ẹ̀ni. وفي أنفسكم أفلا تبصرون. Ọlọ́run ní gbogbo ètí ń ṣẹlẹ̀ wọ̀nyí ojú yín fọ́ ni. وفي أنفسكم أفلا تبصرون. ẹ pariwo Ọlọ́run ti ń gbọ́. الله أكبر. ẹ tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. الله أكبر. ọwọ́ kan lọ́nà ọ̀sọ́nà kó lè kejì ní. الله أكبر كبيرا. إن الساعة آتية. àsìkò ń bọ̀ o. إن الساعة آتية. wọ́n di ìwọ náà tèmi wọ́n ó di wá síwájú báyìí. إن الساعة آتية. àwọn ẹlòmíì a máa ṣàdúrà kọ́lọ́jà wọn lọ kú Mákà. bẹ́ẹ̀ni. ó
ọ̀sẹ̀sẹ̀ súnmọ́wọ́ ìyá ọlọ́run. Mákà ní tọ́. bá ti di inú àwẹ̀ báyìí ń lọ. Nílò múra. Inna sa'ata atiyatun. Bẹ́ẹ̀ni. Inna sa'ata Inna sa'ata ẹ̀yin ọmọ náà kú yìí níjọ́ tí ìyá kú ò láyé. Gbogbo ilẹ̀ ń ká ìdígbòkò. Ẹ̀ ń sá sẹ́yìn. Ẹ ti gbàgbé pẹ́ nìkan ni ó gbé ẹ̀yin náà. Bẹ́ẹ̀ni sà. Ẹ ń ṣe bí bẹ́ẹ̀ ní jẹun mọ́. Ṣé o gba àwọn tó dá nǹkan ẹ̀yin àmọ̀ ìyá ni? Ṣé gbogbo wọn ni? Àwọn ọmọ ni wọ́n mọ̀. Àwọn Ẹ máa lọ tọrọ àforíjì. tọ̀ wọ́n. Ọlọ́run bá lè gba àforíjì yìí kò lọ́mọ òbí òsì ní ìgbà ìní ọmọ. Inna sa'ata atiyatun. Ẹ sọ òkú ìyá dowó. Ẹ sọ ló jẹ. Ẹ ti ṣe lọ́ọ́ tàyà. Inna sa'ata atiyatun. Bàbá wa Imam, àfẹ̀yìn torí tọ́lọ́run. Ayé ò sí ní irọ́ mọ́. Ayé ò sí níbi irọ́ mọ́. Ẹ máa sọ òótọ́ ọ̀rọ̀ fún wa. Ọjọ́ abẹ́ ń kó. Wọ́n lọ ká náà. Ayé ò sí kíkọ́ ò lè fún yín lọ́wọ́ tẹ̀yìn jẹun. Ọba tó ń dá yín ọ̀pọ̀ yín. Ọ̀pọ̀ ọmọ yín ọ̀pọ̀ ìyàwó ọ̀pọ̀ ogun ẹbí. Àrègè lónìí abẹ́ fún yín. Inna sa'ata atiyatun. Àsìkò ń bọ̀. Atiyatun. Àtẹ̀bí àti wọ́n àwa náà dòkú bí ìyá ìṣèdòkú. Atiyatun. Bí wọ́n bá tẹ́ ọ lẹ̀. Bí wọ́n bá tẹ́ ọ lẹ̀ jẹ́ ń ṣe àtọ́wọ́ àgbà. Ọ̀ní máa dáwọn ìmáàmù kà bọ́ ọba máa ní wà láàyè ó tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe kó tó kú. Bẹ́ẹ̀ni sà. Àwọn ìmáàmù wọn máa sọ pé Ọlọ́run ìwọ ló ní o. Ìwọ ló ní. Ẹrú rẹ ọ̀nà ẹrú rẹ. Wọ́n kàn rí wọ Ọlọ́run. Àmọ́ Kana muhsinan fazidni nípa ihsani. àwọn sẹ́ẹ̀rì rẹ̀ tó ṣe láyé. Àmọ́ kọ̀rọ̀ rẹ o. Wọ́n lo jọ́ rẹ mọ́ Ọlọ́run. Wọ́n bá gé èèyàn rẹ lọ́dọ̀ ti wá o èèyàn rẹ ni. Wọ́n bá wá gé èèyàn burú lọ́dọ̀ rẹ. Tó bá jẹ́ ìyàrá lọ́dọ̀ rẹ̀. Fazidni ihsani. Àlékún dáadáa rẹ̀. Èyí tó bá fi gé èèyàn rẹ lọ́dọ̀ rẹ fi kẹ́ fi gẹ̀. Bàbá ìmáàmù ní sọ báwọn. Ọ̀nà tí òfin wá gé èèyàn rẹ lọ́dọ̀ rẹ wọ́n ló ní nǹkan rẹ̀ jẹ́ yà. Inna sa'ata atiyatun. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ kí ni a máa fi bò fúnra wa? Inna sa'ata atiyatun. Wọ́n ní bàbá ìmáàmù ni ó kírun. Ọ̀ dẹ́dẹ́ wọn àbọ̀ tètè kírun sí la mọ́ gbé sọ́nù fún àpẹtẹ òkè. Tó wá ló ń jà sókù. Wọ́n wá ní wá dúró de bàbá ìmáàmù. Bàbá ìmáàmù sì lọ Ìbàdàn. Wọ́n bàbá ìmáàmù lọ Òṣogbo ni. Bàbá ìmáàmù wọn wà pẹ́ kárí. Ó tó dé Òkú yóò ti wá gan. lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ má lẹ́. Inna sa'ata atiyatun. Ọlọ́run lọ́jọ́ bọ̀. Atiyatun. Lọ́jọ́ ṣe dé bá màmá wa sí fà. Wàláhì yóò dé bá wọn. Akadu ukhfiha. Litujza kullu nafsin bima Litujza kullu nafsin bima tas'a. Láyé ó ṣírò sẹ́ẹ̀rẹ̀. Ó ṣírò rẹ̀ á bí ọ léèrè. Á bí ọ léèrè. Wattaqu yawman يوم في
Kẹ̀kẹ́rẹ́ bí ọ̀sà ìdarúgbó lọ́kọ́ darúgbó ń gbóni lọ. Yóò kú. Ebi yóò padà kú náà. Bẹ́ẹ̀ni. Wàtàkùn ọmọ torí tòun lè fi ìlànà. Ọlọ́run ní ẹran tí ọjọ́ tá a darí yín padà wá sọ́dọ̀ àwa Ọlọ́run. Torí tòun lè fi ìlànà. Padà wá bá wa. Torí tòun lè fi ìlànà. Tá a fi lẹ́tọ̀ọ́ sí ká wá bí olókùú ká máa ṣàròyé. Bọ́ ọ bá bẹ̀rù Ọlọ́run, àìwálé olókùú wá ṣàròyé torí gbogbo ẹni tí ń lọ lé olókùú tí ń lọ ṣàròyé ń bẹ̀. Wọ́n bá ti kú bí oṣù méjì, oṣù kan tí ó kú láyé lọ́nà wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Yóò gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Wàtàkùn ọmọ torí tòun lè fi ìlànà. Onílé bẹ́ẹ̀ni kankan sọ gbọ́dọ̀ kan mọ́. Ọ̀rọ̀ ò ní sí lẹ́nu rẹ̀ mọ́. Ọwọ́ olókùú tí wọ́n máa fi júwe. واتقوا يوما ترجعون فيه إلى الله Ọlọ́run ní ẹran tí ọjọ́ fẹ́ padà wá bá mi. ثم توفى كل نفس ما كسبت Gbogbo tẹ́ ẹ bá ṣe náà láfún yín lábọ̀ rẹ̀. وهم لا يظلمون. Wọ́n ní mo fi okùn ara mi búra mo ní ṣàbòsí pẹ̀lú yín. قل إن الموت الذي تفرون منه Bẹ́ẹ̀ bá rí oògùn tẹ́lómi ń jẹ nítorí ikú. Kẹ́mi ó. Oògùn tẹ́lómi ń jẹ nítorí ikú. Èèyàn gbọ́dọ̀ kú báyìí ní sí o. Owó ìgbàdùn kéèyàn fi lẹ̀ lọ́wọ́. Olórin kan kọrin kan nígbà kan ọmọ mi náà. Ó ní lásìkò ikú wọn ọ̀dà. Nígbà wá ìyá wọn ní dáadáa nìkan púpọ̀ ọmọ dọ̀kan. Àsìkò oníkú rẹ̀ ọ̀dà. Ní ilẹ̀ sí ọ́ sí ni àbáṣọ láwàá táàrí. إن الموت الذي تفرون منه ملاقيكم ثم فإنه ملاقيكم. Ọlọ́run ní ẹ padà wá bá mi. فإنه ملاقيكم. Ọba tí ẹ jẹ́ kí ikú tẹ̀ ń sá fún yẹn ẹ pàdé ẹ̀ nínú kòtò. فإنه ملاقيكم. Pàdé ẹ̀ ikú tí ó wọ yàrá tí ó ń pè ọ lórí bẹ́ẹ̀rì tí ó forí rẹ sọ ògiri yóò sì taari rẹ sílẹ̀ ẹ̀lẹ̀ ó forí bọ abẹ́ bẹ́ẹ̀dì. Àgbo tí ń bẹ lọ́wọ́ rẹ ò ní dákẹ́ iṣẹ́. إن الموت الذي تفرون منه Ẹ̀yin náà ó múra kí. فإنه ملاقيكم. Súnmọ́ tó rẹ̀ dún ní ilẹ̀ láì lọ rẹ̀. ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. Gbogbo wa pátá. Gbogbo tó lè mú wa máa ṣàlàyé wọ̀nyí. Ẹ̀yin lè ní ṣàlàyé fún o. Bẹ́ẹ̀ni, Ọ̀kan alájà sípàdé o. wọ́n ti lọ tí wọ́n. Gbogbo dáńtẹ̀ yí ọ̀kan alájà mọ́. Ọ̀kan wọn. Ó dà kó mẹ́rin kẹta mọ́. Ó dà kó mọ bóun bí ma. وكل الناس داخله الموت باب Ilẹ̀kùn kan ní. الموت باب Yàrá kan ní. الموت باب Yàrá kan fúnra. وكل الناس داخله. Ilẹ̀kùn yẹn ká kan fúnra wọn bá tó ní yóò gbé adé. الموت باب وكل الناس داخله. Àwa ní. يا ليت شعري Yálẹ̀ ìtẹ̀sí rí. يا ليت شعري Ìtẹ̀sí rí. يا ليت شعري بعد الباب ما داروا. يا ليت شعري بعد الباب ما داروا.
báyìí. Bẹ́ẹ̀ni. Ó ní májẹ̀mú tẹ́ ní láti sẹ́yìn. bẹ́ẹ̀ ni sà. Bí ẹ̀mí bá ti bọ́ kúrò lára. tó bá bọ́ kúrò lára. إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. Ẹ gbọ́ àlàyé tí mo ṣe o. ẹ gbọ́. Ẹ̀yin ọmọ náà kú lọ́kàn o. náà. Àtẹ́ni ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò tí ì kú. bálàyé. Àwọn ọkùnrin ní, àwọn obìnrin ní, lápá kejì. Àwọn ọkùnrin ní, àwọn obìnrin ní. ẹ kúrò wájú wọn. Ẹ̀yin obìnrin ẹ má dọkọ yín gbèsè o. Ẹ máa gbèsè nítorí òkú. Gbèsè téèyàn fi lè jìyà wájú Ọlọ́ọ̀ni o. Bí màmá mi kú mo ní ọba ara màá lu ọ̀rẹ́. Bí ọba ara kọ̀ọ̀ra ni. Àyáwó ṣe Bí ọba fẹ́ kó lé rẹ̀ o kó lé rẹ̀. Oríko mi tọ́ lọ ni. إذا مات ابن آدم انقطع عنه عمله Ádámù bá ti kú. إلا من ثلاث. Gbogbo ṣẹ́ tí ń ṣe é bọ̀ pátá ni ó dúró. إلا من ثلاث: Àfi mẹ́ta nù sẹ́nà. Alákọ̀ọ́kọ́ mbẹ̀. صدقة جارية. Oore tí màmá wa ti fàdú ṣe fápọ̀ ọ̀tún dápò òsì ọ̀mà. Oore tí màmá ṣe ìrànlọ́wọ́ tó ṣe. Àwọn sàárà wọn. Ọ̀rẹ́ rẹ̀ sàrà tí màmá ṣe. Ẹni wọ́n ràn lọ́wọ́. Ẹni ọba bànújẹ́ dọ́dọ̀ wọn tí a dùn nú. Ládàá rẹ̀ ò ní pin màmá ọmọ ìgbà lọ láyé tí ìrọ́jọ́ àkìyà wọn ni. Ayakumullah. àkọ́kọ́ nìyẹn. Alákọ̀ọ́kọ́ nù. Ẹ̀yin ọmọ olóòkú ẹ máa ká o. ẹlẹ́ẹ̀kejì. أو علم ينتفع به. Àǹfààní ìmọ̀ tá a bá mọ̀. Bàbá wa ìmọ̀. Bàbá wa tafsiru àgbà. náà. Gbogbo àwọn àfáà. Pàápàá jùlọ àwọn àfáà ẹ̀kọ́ máa ń kéwú. náà. Gbogbo mọ̀tẹ́ bá fi máa wọ́n mọ́. Àǹfààní ni ó máa jẹ́. yóò máa jẹ́. Táwọn ọmọ ẹ̀ bá ń fi ìyẹn ṣàǹfààní. bẹ́ẹ̀ ni. Kò ní pin tí ó fi dojú àìkè àmọ̀. kò ní pin. أو ولد صالح يدعو له. Àwọn ọmọ rẹ bí ẹ̀yin ọmọ tẹ́ ẹ jókòó wọ̀nyí. ọmọ rí. Tí ó máa rántí màmá gbogbo ògbà. Tí ó máa ṣàdúrà fún ìyá rẹ̀ ṣàdúrà fún bàbá gbogbo ògbà. Oore tí ò ní pin ní ọ̀jẹ̀ fòkù. Nítorí pé bí òkú bá bọ́nú sàárè. bá bọ́nu sàárè. Tá a bá ṣe òkú lónìí. Tó bá di ijọ́ kẹta ni ó tó dára rẹ̀ mọ̀. Kóun ò lè rí àwọn èèyàn wọn mọ́. Àlá ni ó máa jọ tẹ́lẹ̀. Àlá ni ọmọ ẹjẹ́ tẹ́lẹ̀ yóò ṣe bó oorun lòún fún ni. Allah. Ṣùgbọ́n tó bá di ọjọ́ kẹta yóò dà mà pé mi ò ráwọn èèyàn mi mọ́. Allahu Akbar. Ara àwọn mùsíbà tó wà bẹ́ẹ̀ nù. Tó bá di ọjọ́ kẹta. ọjọ́ kẹta. Oúnjẹ làwọn eléyìí wọ́n á jẹ. Ebi kò jẹun tí àwọn gbélé Yorùbá. Á máa pariwo ebi. Wọn ò pariwo ebi ilẹ̀ Haúsá. Wọn ò pariwo ebi ilẹ̀ Ìgbò. Yorùbá nìkan lè bí máa pa. Èrò ń jẹ sójú. Ìwọ kan tó ní ayé rẹ̀ Ebi lọ. máa pa. Oúnjẹ haramu láti máa jẹ káàkiri. Torí oúnjẹ náà ló fi wá sa. náà. tó bá dọjọ́ kẹta. Bó bá di ijọ́ kẹta òkú wà ní sàárè ní ó tó dára ẹ̀mọ́ kó kò lè rí àwọn ọmọ àwọn mọ́. Kó kò lè rí ẹbí òun kankan mọ́. Ọ̀rọ̀ ọ̀hún ti kú òun nìkan. Làákà ìyẹn tó bá wá sára rẹ̀ yóò sùn bẹ́ẹ̀. yóò sùn bẹ́ẹ̀. Wọ́n bá dọjọ́ kẹjọ. Ọjọ́ kẹjọ tó kù wọnú sàárè. Òkú ọ̀bẹ nínú sàárè. Allahu Akbar. Yóò wú kan òkè sàárè yóò bẹ́ẹ̀. Allah. Gbogbo omi ó dànù. lára ẹ̀. Gbogbo omi yóò dànù. Allahu Akbar. Ilé ọmọ wa fọ omi yẹn mu. Àwọn kòkòrò ó máa jẹ. Oríṣiríṣi kòkòrò ni ọmọ wa jáde. Ah. Kòkòrò tí ó kó sí ọ nímú tí ó lọ gbà tẹ́lẹsẹ̀ jáde. Allahu Akbar. Ó máa wá jẹ gbogbo ẹran rẹ̀. Àwùjẹ tí ó jẹ gbogbo tó fẹ́ jẹnu àwùjẹ rẹ tó tó padà lọ bí ẹsẹ̀. Ah.
nínú sàárè. Ọlọ́run tó ń pé kiri mọ̀ ńlá panu. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Gbọ́ kẹjọ lọ. Ọjọ́ kẹjọ nìyẹn o. Bọ́bá wá di 40 ọjọ́. Irú àyájọ́ ọjọ́ òní. 40 days. Irú àyájọ́ ọjọ́ òní. Gbogbo iṣan tó so ara papọ̀. Gbogbo ẹ̀ ní ọjà lọ́kọ̀ọ̀kan. Ìṣàkóso ara pàtó fi ń dé èèyàn. Yóò dá. Kòkòrò gbé eegun ọwọ́, eegun kan yóò gbé lo ẹ̀yìn rẹ̀. Ló da sáré rẹ mú. Wọ́n lè lọ mú gbogbo ọwọ́ rẹ̀, wọ́n kó gbogbo eegun ẹ̀jọ̀, wọ́n kó lé ọ níbi agbárí. Allahu Akbar. Wọ́n kó wọnú gbogbo ibi tí mọ̀nàmọ́ná wà tẹ́lẹ̀ tó ti gbẹ. Wọ́n kó wọ́n bẹ̀. Waladatika ummuka ya bani Adama bakiya wan nasu laka yadhamuna faman li nafsika an takuna idha baqaw fi yawmi mawtika dhalika مسرور في يوم موتك ضاحكا مسرورا. Ariwo ló jàmá. àwọn ṣàdúrà fáwọn. Ní 40 ọjọ́. Ó ní gbogbo san tó so ara papọ̀ ọjà. Bẹ́ẹ̀ni. Orí ó kú lọ́rùn. Ọba ó kú omi ọwà. Ẹsẹ̀ ó kú omi ọwà. Ọba àfọwọ́ àfọwọ́. Ṣé ẹni ìyá tí wù rẹ̀ ọ wà ṣẹlẹ̀ sí? Ṣé ilẹ̀ wa torí ẹ̀dá nkàrà? Ṣé jó lọ yẹ wa? Rárá o. Sáyọ̀ lọ yẹ wa? Rárá. Ẹ̀ka bẹ̀lọ́n ni. Ẹ má yìíyá. Ẹ má yìíyá. Bí Pasuma bá ń kọrin, wọ́n bá lè rántí ọjọ́ tí màmá tó bí kú láyé. Wàláyé kódà mo ti rírú ti Pasuma ó ti pẹ́. Nígbà màmá kú láyé tá aláǹtẹ̀jọ́ mẹ́jọ ó sun ẹkún. Wàláyé wọ́n sun ẹkún. Ọrùn sì wọ̀ ọ́. Ẹ tó máa yẹ òbí nù. Ẹni ó máa yẹ òbí nù. Bẹ́ẹ̀ni. Ní Pasuma bá lọ kó wọn máa da sọ ńgbà kan kí ló wá sọ mélòó ní ìbára rẹ̀. Aláàjì ò ta sọ fáwọn èèyàn. Ó ta sọ ó tún wá jẹ́ máwẹ̀. Wàláyé ọlọ́run máa wọ èèyàn jọ náà nú àwẹ̀ kò sáàyè oúnjẹ. Iná ẹ̀sìn ìtẹ̀síkì ọ̀tọ̀. Bàbá wa Imam, ẹ̀mí yóò gùn. Àmín. Mo ń fi kíní kan dúpẹ́ fọ́lọ́run nígbà tá a fẹ́ wọnú ọgbà yìí. Alhamdulillah. Mo ti wà ní àpò mú bíbá yìí nìkan bí 40 ọdún sẹ́yìn. Allahu Akbar. Tí mo ṣe wá sí káàkiri gbogbo ìlú àpò. Alhamdulillah. Bàbá mi yáàyè ni mò ń tẹ̀lé gbà náà. Bẹ́ẹ̀ni, rahimahullah. Èmi mú ìdí ní ìjọ náà lẹ́nu. Bẹ́ẹ̀ni. Nígbà mo wá ń bọ̀ lónìí, mo ní Ọlọ́run Nàìjíríà ọlọ́mọdé ọ̀dà. Ọlọ́run ló dáa. Gbogbo ilé tí mo mọ̀ ńgbà náà ló ti gbó. Allah. Sẹ́nìkan kan bẹ̀ mọ́. Allah. Àwọn tá a wí yìí sì bímọ. Ọmọ wù wọ́n náà. Allah. Wọ́n dẹ́kun kí ni ìwúrí rẹ ilé rẹ tó kọ́. Abá ilé kan ní oríta ń bẹ̀ yẹn gbà tá a yà. Bẹ́ẹ̀ni. Mo mọ ilé yẹn ní nǹkan bí 30 ọdún sẹ́yìn. Ní àwọn ọlọ́lá ni. Ilé ọlọ́lá ni. Wọ́n wá débẹ̀ lónìí wọn ò kún lọ́dà mọ́. Allah. Iná ẹ̀sìn ìtẹ̀síkì ọ̀tọ̀. Mo fi yẹn ṣàkàwé. Báyé ó ṣe máa lọ náà nìyẹn. Oníkálukú ó lo tiẹ̀ yóò kú òun bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn awèrè jí máa pé torí ọmọ bó ṣe ń ṣiṣẹ́, ọmọ rẹ̀ ò ní ṣiṣẹ́ díẹ̀. Ilé tó o bá kọ́ ọmọ ó gbé sọ́ọ́lẹ̀. Àwọn bàbá kan yà kó àwọn eléjì nkòjìnkò lápò mú. Tí wọ́n mọ̀ wọ́n gbà náà àwọn ni wọ́n náwó sí Islam. Bẹ́ẹ̀ni. Lónìí wá ń kọ́. Àwọn ọmọ rẹ lójú rẹ ní ẹsẹ̀ ń sọ pé àwọn ọjà pa. Wọ́n jà pa. Ọmọ pé ń lọ bí wọ́n fi lọ kú nù. Wọ́n ti ń jápa. Wọ́n là ń já pa. Ohun táwọn wí lẹ́nu nù.
wọ lọ́jọ́.